gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ṣe báwa náà ni alára àgbàyídá torí wípé kí ni àrà náà làwa máa ń dá bí àwọn òdè ní dáná lọ́lẹ̀ lẹ́dùnmarè orúkọ tèmi náà ni AY Bello the Starboy presenter yín náà rí mo kì í kàbọ̀ ní gbogbo tẹ́tí ń wò mí sórí ètò wa ètò yín àjọrò lórí Kilarigbo Live TV a tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn torí pé kí ni tọ̀tẹ̀ yìí àkànṣe ni torí mo ní àlejò pàtàkì nínú ilé ń bí àjọwánú kulumbi náà ni àwọn ẹni tẹ́ fẹ́ràn láti máa wò ní gbogbo ìgbà ni àwọn ìlúmọ̀ọ́ká àyàn mímọ̀ gidi takuntakun iṣẹ́ takuntakun ti lọ ń ṣe mo ní nínú kulumbi báyìí pẹ̀lú mi ẹni tẹ́ mọ̀ bí ẹni mowó náà ni wọ́n àǹtí Tóyìn Aláùsá. ẹ ṣeun púpọ̀. ẹ ta sinẹ́. àwọn ta sinẹ́ ni gbà síbẹ̀. Inú mi dùn láti rí yín ẹ̀dẹ̀ káàbọ̀ sí orí ètò àjọrò lórí Kilarigbo ẹ kọ́kọ́ kí àwọn olólùfẹ́ yín nílé náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ṣé dáadáa la bá yín o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o àwa tẹ́dẹ̀ ń wò náà àní dẹni ìgbàgbé ẹ ṣeun mo dúpẹ́. ẹ jẹ́ kí a wá máa kíra wa wípé a kú ọdún ti democracy torí èní kúkú ni wọ́n ti sọ di pé ká máa kíra wa. bẹ́ẹ̀ ni àṣẹ democracy well a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti wà nínú democracy kí democracy yìí kó wá sàn wá síre kó rí fún wa bó ṣe ń rí ní àwọn ìlú tó ti gbòòrò ju tiwa yìí lọ. àmín lọ́lẹ̀ lẹ́gbọ̀n kí democracy yẹ wá. bẹ́ẹ̀ni ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹu ní rabaji gan àti ní rẹ́gẹ́dẹ́ fín torí pé kí ni a ti pe yamọ àwọn ọ̀kan òjọ̀kan ìbéèrè tí mo mọ̀ wípé ẹ máa fẹ́ nífẹ̀ẹ́ sí láti dá wa lóhùn àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ ọ̀dọ́ langba lóbìnrin wọ́n á fẹ́ kẹ́kọ̀ọ́ tí a dẹ̀ mọ̀ wípé ẹ̀yin tó jẹ́ wípé ẹ jẹ́ ògbóǹtarìgì pẹ̀lú àwọn ìgbésẹ̀ ilé ìtẹ́ ti gbé àtẹ̀yí tó kù díẹ̀ káàtó ni o àtẹ̀yí tó jẹ́ wípé títí tẹ́ fi débi gíga tẹ́ fi débi tó jẹ́ wípé ìlú wa mọ̀ yín káàkiri ṣe ti ṣetán ṣe ká bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ló bá tán ṣúgà wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ni àìpẹ́ ṣẹ́. ó yá ṣúgà àti ìjà náà nìyẹn ká dẹ̀ bẹ̀rẹ̀ náà nìyẹn ló bá dẹ̀ kù. àǹtí Tóyìn Aláùsá ohun tí màá kọ́ máa bèrè òun náà ni wípé mo fẹ́ ká wo ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan àti máa ṣe bọyín láti kékeré yín nínú ìwádìí eléyìí tí mo ṣe mo rí wípé nígbà tí ẹ wà ní ilé ẹ̀kọ́ gíga ó fẹ́ jọ bí ìgbà wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ and lóòótọ́ ọ̀pọ̀ ìgbà àwọn ọmọbìnrin tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọ́n máa rò wípé ó ti tán fáwọn mo fẹ́ kẹ́ bá wa yànnà náà torí wípé ọ̀pọ̀lọpọ̀ náà ọmọbìnrin ló fẹ́ kẹ́kọ̀ọ́ tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ máa rò pé tí bá ti ṣàṣemáṣá ó ti tán fún òun láìmọ̀ wípé ó tún ṣì kù gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ní ètò fún ọmọ ẹ̀dá. ẹ ṣe olóòtú eré wa yìí nǹkan tèmi máa sọ ni wípé àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ tọ́lọ́run bá ti dà nǹkan síyàn lágbádá èèyàn máa ní òye kọ́lọ́run fúnyàn ní òye láti fi lè tẹ̀lé nǹkan tọ́lọ́run dá sí àgbàdá èèyàn yẹn ohun tó ṣẹlẹ̀ náà kì í ṣe pé bóyá ohun tó burú jáì àmọ́ ní ojú àwọn aráyé àti ní ojú àwọn òbí èèyàn wọ́n máa ń ní ìtara wípé báwọn ṣe fẹ́ kó rí bó ṣe fẹ́ kí nǹkan lọ létò kọ́ ló ṣe lọ àmọ́ síbẹ̀ náà ọmọ ẹni kì í burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ tírú àṣemáṣe yẹn bá ti wá wáyé kéèyàn tètè ya gbà fọlọ́hun ni kò wá ṣe wípé òpin ayé ti dé nítorí pé kí ni even bíbélì gan sọ wípé ká lọ sínú ayé ká lọ bí sí ká lọ rẹ̀ sí so kò jẹ́ nǹkan aburú fẹ́yàn láti bímọ kò jẹ́ nǹkan aburú kò dẹ̀ jẹ́ nǹkan aburú pé èèyàn bímọ ní àìtí ṣe ìgbéyàwó a lè ká sí aburú náà tó dáwọn míì náà ṣègbéyàwó tí wọn ò rọmọ bí títí tí bá ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ní èyí tó ṣẹlẹ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tí kò mẹ́mi lọ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi ní pàtàkì tí ó tètè daṣọ àṣírí bò mí tó ṣùgbọ́n mi tó ràn mí lọ́wọ́ tó dẹ̀ jẹ́ kó yé mi wípé tó àìmọ̀ sáré ká má fẹsẹ̀ kọ o ti fẹsẹ̀ kọ o ti ṣubú ó yá dìde
kó gbọ́nra nù kó tún ọjà ẹ̀ so kó wá mú eré yẹn kún padà. Ohun tó ṣẹlẹ̀ ni wípé màá tún dúpẹ́ again lọ́wọ́ Ọlọ́run pé ọmọ ọjọ́ sí àná tó fẹ́ dàbẹ̀ yín pé olúwa ẹ̀ sunkún pé àwọn ẹgbẹ́ mi wà ní school èmi ti wá lóyún èmi wá bímọ èmi wá ń tọ́mọ àwọn èèyàn dẹ̀ wà ní school àwọn ẹgbẹ́ mi ti wọ yunifásitì nǹkan èmi ti ní ìdádúró ọmọ náà lónìí ó ti ṣoríire ó sì máa ṣoríire sí jù báyìí náà lọ ó dẹ̀ wà láyé ó wà láàyè kò ní mí lára kò bójú mi jẹ́ kò tì mí lójú kò dà mí láàmú so gbogbo ẹ̀ náà ire wọnú ibi ibi wọnú ire gbogbo ẹ̀ wá dire papọ̀ ni so ìmọ̀ràn mi fún àwọn obìnrin ọ̀dọ́ ni wípé kí wọ́n má ru ara wọn pin tírú ẹ̀ bá padà ṣẹlẹ̀ sí wọn lóòótọ́ sọ wípé kẹ́ máa lọ síta o kẹ́ lọ máa ṣe bó ṣe wù yín o nítorí pé ẹlòmíì ò kì í lè wọn like nǹkan tẹ́ sọ wọn lè dìde mọ́ tó bá ti bírèkì wọn dìde tó bá ti bírèkì yẹn bá ti wá ó ti wá nìyẹn àdẹ̀ lè máa fi ọmọ wọ́mọ bí káwa yìí ò ṣe dọ́gba bẹ́ẹ̀ náà ni ayé wa náà ṣe dọ́gba tó jẹ́ pé oníkálukú ló ní bó ṣe máa rin ìrìnsẹ̀ ní kí n fi kásẹ̀ nǹkan tá a sọ yìí ni wípé tírú ẹ̀ bá wáyé ẹ má ṣẹ́yún o ẹ má lóògùn olóró wípé ẹ fẹ́ fi ṣẹ́yún ẹ má dẹ̀ lọ sí quack doctor bí nǹkan tí mo sọ ní interview mi kan lánàá ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ tó àwọn òbí wa létí àwọn tó jù wá lọ àwọn tó jẹ́ olùmọ̀ràn àwọn tó jẹ́ agbaninímọ̀ràn yes ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ pé ẹ̀gbọ́n lágbájá àǹtí lágbájá àmì mà ti dáhùn mà ti ṣàṣemáṣe ẹgbà míì ó bẹ́tà bẹ́ẹ̀ ju wípé kó kọ̀ sá lọ sí kọ̀rọ̀ kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe ó lè fa ikú ó dẹ̀ lè ba ilé ọmọ jẹ́ ó lè dá wàhálà èyí tó rò bóyá o kó sí yẹn nǹkan tó fẹ́ ṣe yẹn ó lè dá wàhálà ńlá tó jù bẹ́ẹ̀ yẹn lọ sílẹ̀ so to avoid that á dá kí tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹ tètè sọ fáwọn òbí ìyá pàápàá àti àwọn ẹ̀gbọ́n àti àwọn tó máa gbà yín nímọ̀ràn. ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa lórí ọ̀rọ̀ ẹ̀ náà ni wípé nǹkan tí mo fẹ́ sọ wá fẹ́ sọ ni pé irú àmọ̀ràn wo lẹ lò rò pé ó yẹ kẹ́ lẹ fẹ́ fún àwọn òbí tó bá ti jẹ́ wípé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ torí ọ̀pọ̀ òbí ní òní ṣé n tí mo rán nu kíní kan lọ́ọ́ máa kó gbájú lọ́mọ kó gbámú bàbá mi ò tiẹ̀ ní ó yá kò lé ìfẹ́ rí ọmọ irú ìmọ̀ràn wo lẹ rò pé lè gba àwọn òbí tí irú nǹkan báyìí bá tiẹ̀ ṣẹlẹ̀. àwọn bàbá wa àtàwọn ìyá wa a kí yín ẹ kú ọ̀rọ̀ ọmọ a mọ̀ wípé kò ń ṣe nǹkan tó máa jẹ́ ìdùnnú òbí kankan kọ́ ní òun rán ọmọ lọ léèwé oyún ló padà gbé wálé àṣemáṣe ni ṣùgbọ́n a ti rí báyé ṣe kọrí sí báyìí. ó ti dojú kejì. ayé ti dojú kejì ìmí kò ń ṣe àtọwọ́dá ló fi rí bẹ́ẹ̀ ọmọ mi wọ́n fipá bá lò ní ọmọ mi wọ́n tàn ní ọmọ mi ó lè jẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ni àwọn ìdí oríṣiríṣi wà tí ẹni tí ò tí bàlágà tó máa fi máa lọ ní oyún ẹ̀tọ́ òbí ni láti gbọ́ àlàyé lẹ́nu ọmọ yẹn àti pé ẹ̀rù lè bá ọmọ Ọlọ́run má jẹ́ kí ẹ̀rù bá àwọn ọmọ wa kọ́ lọ para wọn mo fẹ́ sáré ṣe àpẹẹrẹ kan tí ó kan mí lóminú tó dẹ̀ gba omijé lójú mi ọmọ yẹn ó dàbẹ̀ pé ìyá ẹ̀ ti máa ń lérí fún wípé tó o bá wọ iléèwé gíga màá fi mú ẹ dánrin tó o bá ṣe dáadáa ní ẹ̀záàmù ẹ màá fi mú ẹ wo ohun tí màá ṣe fún ẹ wàá dánrun bọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó wá dàbẹ̀ pé ọmọ yẹn ò wá ṣe dáadáa ní inú ìdánwò tó yẹ kó fi wọ iléèwé gíga kí má tọ̀yìn olóòtú òun àti ìkejì ẹ̀ àwọn ọmọ méjì ni o níṣẹ́ lọ́dẹ̀ gbé sniper tó mú ìkan kú ìkejì wọ́n tètè rọ̀ṣẹ̀ lọ sí hospital ó lò tó 3 months àbí 4 months torí kíní yẹn ti jẹ inú ẹ̀ kí ni mo fẹ́ fàyọ nínú àpèjúwe tí mo ṣe yìí tẹ́ ẹ bá ti jẹ́ kẹ́rù bà ọmọ jù Ọlọ́run má jẹ́ ká pàdánù ọmọ wa o àmín lóòótọ́ inú máa bí òbí ṣùgbọ́n ọ máa fọwọ́ wọnú ni nǹkan tó sọ fún ìyá tèmi ni pé ìkan ẹni ìdí méjì
kínú ẹ̀ bàjẹ́ ó ti ṣàṣemáṣe ó máa foríjì ni wàá wá ràn án lọ́wọ́ kó fi dìde lónìí mo jẹ́ olú ọmọ fún ìyá mi mo jẹ́ ọmọ àríyàngàn fún ìyá mi mo jẹ́ ọmọ tó ń múnú òbí dùn ọmọ tí mo dẹ̀ bí náà òun náà múnú wọn dùn nísìnyí nǹkan wọn ti di méjì àmọ̀ràn tí mi wá gba ẹ̀yin òbí wa ni wípé ẹ má jẹ́ kí ìbínú kó bà nǹkan jẹ́ fún yín ẹ ní fojú sunkún ọmọ o ẹ dẹ̀ ní pàdánù ọmọ o bójú ọmọkùnrin ló fúnyàn lóyún ẹ daṣọ àṣírí bò ẹ ràn án lọ́wọ́ it's not the end of the world bójú ọmọbìnrin náà ló ṣàṣemáṣe tó lọ lóyún ọmọbìnrin gangan ló ní ìdààmójútó jù ẹ máa bá wa foríjì ẹ máa bá wa ràn án lọ́wọ́ wọ́n ní àwọn olóyìnbó ní spare the rod and spoil the child tó bá ṣẹ̀ ẹ lè bá wí àmọ́ ẹ má lé ọmọ fẹ́ kú pàjẹ́. ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àǹtí Tóyìn Aláùsá ẹ̀yin tí wá nílé mọ̀ pé ń gbádùn àǹtí Tóyìn Aláùsá lásìkò tá a wà torí pé kí ni ẹ bá rí wọn gan ẹ rí i pé ẹ̀rín kún ẹ̀kẹ́ wọn inú wọn dùn rọ́tọ́rọ́tọ́ lọ ni àbọ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí a ṣe wọlé ní ibì kan lẹ ti ń bọ̀ Ọlọ́run kúkú máa máa ṣọ́ yín ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí ká tó wá lọ sí ẹ jẹ́ ká wá rìn báyìí ká mú láti ìgbà tẹ́ ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà báwo ni ìrìn àjò yẹn ṣe rí torí nínú ìwádìí tí mo ṣe ó fẹ́ dàbí ìgbà pé ọdún 1997 òun náà ni ẹ ṣe kóró bí ìwọlé sínú iṣẹ́ tíátà àbí bóyá ẹ ti ń ṣe tẹ́lẹ̀ àwa mọ̀ ṣùgbọ́n nínú ìwádìí tèmi ṣe o bí pé ọdún 1997 lẹ bẹ̀rẹ̀ sí ní gba àwọn èrò kọ̀ọ̀kan. ẹ ti fún mi fílẹ̀ dáadáa. mo fi mú fílẹ̀. ẹ ti ṣe ìwádìí yín gangan gidi gan. nǹkan tó wà bẹ́ẹ̀ nǹkan tí màá kàn fi kún ohun tẹ́ ẹ ti mọ̀ ní wípé eré jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wà ní ẹ̀kọ́ primary school lálákọ̀ọ́bẹ̀rẹ̀ tó bá ń fẹ́ ṣe gbogbo nǹkan bíi nǹkan cultural day nǹkan end of the year party gbogbo àwọn nǹkan tó máa ń àwọn activities tó máa ń ṣe ní school yẹn mo jẹ́ ọmọ kan tó já fáfá gan tó jẹ́ pé wọ́n máa ń sábà fi mí síwájú wípé tó bá ní kọ́mọ yìí ṣe báyìí á ṣe dáadáa á ṣe ju bẹ́ẹ̀ ṣe sọ fún lọ tó bá ní kọ́mọ yìí ṣe báyìí á ṣe dáadáa á ṣe ju bẹ́ẹ̀ ṣe sọ fún lọ àmọ́ ohun tó wá fà yẹn tẹ́ ẹlòmíì ò mọ̀ nípa mi ni wípé ní ìdílé mi yàtọ̀ sáwọn ọbàkan mi èmi nìkan ni mò ń máa ń gbélé so tí n bá ti wá dá wà nílé màá wá máa sín àwọn èèyàn jẹ màá máa sín ìyá mi jẹ màá máa sín bàbá mi jẹ màá máa sín tíṣà jẹ màá máa sín pírísípà jẹ màá máa sín gbogbo àwọn èèyàn tí mo bá ti bá pàdé kó ọ̀dọ̀ ọ̀rẹ́ gan èmi nìkan wá máa dá sí gbogbo wọn jẹ so mo ti wá rí nínú ọkàn mi pé kí n máa wùwẹ̀ èèyàn kí n máa ṣe bí èèyàn ó jẹ́ nǹkan tí ò nira fún mi rárá tó easy fún mi so tí n bá ti wá lọ sí ilé ìwé láàrin àwọn ọ̀rẹ́ mi tí ọ̀kan bá ti ṣe nǹkan máa sẹ́yìn tóun jẹ́ gbogbo wọn máa rẹ́rìn kékèké bó ṣe wá di pé àwọn olùkọ́ náà wá notice lára mi nìyẹn pé ọmọ yìí tá bá dẹ̀ fi sí nǹkan eré o tá bá ń fi sí nǹkan tó máa ṣeré tó máa ṣe bí dókítà tó máa ṣe bí mọ́mì tó máa ṣe bí nǹkan kan ọmọ yìí máa ń ṣe dáadáa jẹ́ a máa lò ó so ó bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ títí tí mo fi wá dé ti gíga yẹn àti gíga yẹn náà ó ní drama group ní school mo máa ń ṣe dáadáa gidi gan tó jẹ́ wípé wọn ò lè ṣeré nínú school tí mo lọ kọ́ máa mú mi sí ẹ fàkọyọ ṣáà máa fi sí ṣáà ni so gbogbo kinní yẹn náà ló ti wà nínú ẹ̀jẹ̀ títí mo fi wá bẹ̀rẹ̀ sí ní ṣe ní tòótọ́ and then ìyá mi náà àwọn náà ti ṣe eré ní NTA 10 ní àwọn early 80s yẹn gbogbo àwọn drama showcase nǹkan kan ìyá mi ti ṣe tó ti jẹ́ wípé wọ́n tún wá nídìí ọmọ fún wọn èmi náà lọ tún mú lọ láti fi ṣe ọmọ wọn bó ṣe ṣe rẹ́gí mọ́ mi nìyẹn ṣúgà bá já ṣúgà já gidi gan ni bó ṣe ṣe rẹ́gí mọ́ mi nìyẹn. àǹtí Tóyìn Aláùsá ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká tún wá sọ̀rọ̀ láti ìgbà tẹ́ ti wọ inú eré ṣíṣe kí lẹ lè sọ láti ìgbà yẹn dìsìn ìjẹ́ lè sọ wípé ìṣọwọ́ ṣeré ní orílẹ̀-èdè Nàìjíríà ìṣọwọ́ gbé eré jáde ǹjẹ́ ó a lè sọ wípé ó ti ta sánsán ju ta tẹ̀yìn wá lọ àbí kẹ̀dẹ̀ tún yànnà náà àwọn kùdìẹ̀kudiẹ tẹ́ tún rò pé ó tún wà nínú ẹ̀. ní
ojú ti tèmi o èmi rí wípé ó ti ta sánsán ju ti tẹ́lẹ̀ lọ àmọ́ ó sì kù díẹ̀ káàtó náà. ẹ ṣáàwó. nítorí pé kí ni àìtí open up distribution channel wa dáadáa bó ṣe yẹ ká open it up tó ìyẹn dẹ̀ ní láti ṣe pẹ̀lú broadcasting company corporation and independent producers àti àwọn other important bodies nínú iṣẹ́ theatre wa ní Nàìjíríà yìí iṣẹ́ sì kù díẹ̀ tá a máa ṣe nítorí pé kí ni àìtí break even pẹ̀lú àwọn international audience yẹn enough lóòótọ́ à ń ṣe collaboration wọ́n tí òun wá yaṣẹ́ ń bí à ń ti bí lọ yaṣẹ́ lọ́hùn à ń gbé àwọn èèyàn lọ́hùn kọ́ máa bá wa yaṣẹ́ àwọn náà wọ́n ń mú wa lọ sọ́hùn àlọ́ ń bá wọn yaṣẹ́ ṣùgbọ́n kò ń ṣe bẹ̀yẹn ló pin sí kò ń ṣe bẹ̀yẹn ló pin sí àwọn nǹkan tó máa jẹ́ kí eré kó rinlẹ̀ kó gbòòrò kó jẹ́ pé world class ló máa jẹ́ a sì ní ìdàtí lè fi effort díẹ̀ kún tí iṣẹ́ wa ní Nollywood tó tún máa fi rí bẹ́ẹ̀ lóòótọ́ o bó ṣe ń ṣe láyé àwọn bàbá wa Ògúndé àwọn bàbá wa Adélọ́ọ̀bù kankan ìṣèwọ́ ṣe iṣẹ́ tíátà nígbà yẹn sí nǹkan táwọn èèyàn wa náà ń ṣe ń sìn ó ti yàtọ̀ àwọn èèyàn ti ń kọ́ṣẹ́ equipment dáadáa wọ́n ti kọ́ṣẹ́ managerial skills àti ṣe kó àwọn èèyàn jọ wọ́n ti ń ṣe yẹn náà dáadáa àdẹ̀tí tún ní ọkàn láti fi owó sí iṣẹ́ torí èmi believe wípé owó la fi ń wá owó o lè ṣe iṣẹ́ kékeré kó wá fẹ́ pa owó ńlá wàá fowó ńlá ṣe iṣẹ́ tó da iṣẹ́ sinimá táyé máa tẹ́wọ̀ gbà tá bá wo ẹ̀gbọ́n wa nínú tíátà Kúnlé Afọláyan gbogbo èèyàn máa ń sọ pé wọ́n máa ń ná owó rẹpẹtẹ fi ṣiṣẹ́ tẹ́ bá rí owó tó ń ná rẹpẹtẹ yẹn ẹ bá rí ohun tó fi gbé jáde ẹ mọ̀ pé òyìnbó gan ó ń ṣe dáńsákì ó ń ṣe sàǹdákà iṣẹ́ wọn pé iṣẹ́ leléyìí torí ẹ̀ lòun náà ṣe ń pa nǹkan tó tó ojú lórí iṣẹ́ so ìyẹn lèmi feel pé ó yẹ ká túbọ̀ ṣiṣẹ́ lé lórí then àwọn tó tún máa wá ń bá wa kọ àwọn iṣẹ́ wa ìgbà míì ó ti èmi gan tí mo jẹ́ òṣèré tí n bá ka story mi ó máa dà pé bóyá ó fẹ́ jọ nǹkan tí mo ti ṣe rí máa wò pé níbi story ìṣepọ̀ láfíríkà níbi story ìṣepọ̀ nílẹ̀ Nàìjíríà níbi story ìṣepọ̀ lẹ́kọ̀ọ́ níbi story ìṣepọ̀ lábúlé kódà èmi gan fúnra mi mo ní story tó jẹ́ wípé tí n bá fún ẹ ìwọ tó ń kọ story wàá lè modify ẹ̀ kó di ohun tá a máa fi ṣe eré so mo tún fi pé ní apá yẹn náà a tún ní ìdá tí ṣe dáadáa sí ju jáwọ́ sọ́bìsì so gbogbo àwọn nǹkan yẹn náà ni mo fi pé tá a bá mú wọn mọ́ra kò sẹ́ni tó lè rẹ́yìn wa kò sẹ́ni tó lè rẹ́yìn wa. lórí ọ̀rọ̀ ìtàn kíkọ àti tabati ẹ̀ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa scripting àti script fúnra ẹ̀ ó fẹ́ mú mi béèrè torí ó ní fọ́nrán kan tí mo rí wọ́n wò wípé ṣé kìí ṣe wípé àwọn tó wà ní apá bíi ìgbóhùnsílẹ̀ ìyẹn dialogue àwọn tó ń wo àwọn bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń gbahùn sílẹ̀ àti ẹni tó jẹ́ director ní ìyẹn olùdarí ṣé wọn kì í gbọ́ àwọn tó bá jẹ́ nǹkan tá a pè ní dialogue nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ torí ó ti láwọn ọ̀pọ̀ ìgbà tí ó jẹ́ wípé wọ́n á fẹ́ ní kí n fi ṣàpẹẹrẹ ní sinimá Yorùbá tó jẹ́ wípé Yorùbá ni a lérò pé ó yẹ kí wọ́n sọ àmọ́ láwọn àárín kọ̀ọ̀kan wọ́n á fẹ́ sọ àwọn èdè àmúlùmálà ìyún òyìnbó wọ́n á fẹ́ sọ ṣùgbọ́n láwọn ọ̀pọ̀ ìgbà àwọn ìgbóhùn tó bá sọ ń gbà míì àfìgbà tó yàn ju òkò àrá ni ṣé a sọ wípé wọn kì í ṣé kò yẹ kí àyẹ̀wò máa wà àbí ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ẹ̀yin náà lè láyé wa ó yẹ ṣé kò wọn kì í ṣe àyẹ̀wò gbogbo àwọn scripti kó tó di pé a bọ̀ sórí iṣẹ́ ká tó di pé àwọn àyàṣẹ́ lọ torí ó ti ń di gbọmọgbọmọ tó dẹ̀ ti ń jẹ́ wípé irú àwọn nǹkan báyìí ó ṣeé ṣe kó fa ọwọ́ ìdàgbàsókè sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ àbí kí lẹ́yìn. lórí nǹkan tẹ́ mú ẹnu bà yẹn olóòtú nǹkan tèmi rí ni wípé kò sẹ́ni tó mọ̀ nǹkan tán and wọ́n ní ìlú afọ́jú olójú kan lọ́ba ẹlòmíì ò mọ̀ kò dẹ̀ ní gbà ohun ò mọ̀ á tún ṣàgídí
irú èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn ò ní ìdàtí bá jiyàn nǹkan tó bá fẹ́ la máa fún ẹ àmọ́ tó bá wá béèrè pé èèyàn mi jọ̀ọ́ bá mi wo kinní yìí ṣé n tí mo fẹ́ ṣé bí mo ṣe ṣe yìí ṣé ó dáa àbí ṣé ká yí èmi tí báwọn olùdarí kọ̀ọ̀kan ṣiṣẹ́ tó jẹ́ wípé a máa ń ṣe dialogue before a scene a máa ń pè ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí ìta fẹ́ ṣe yìí kí lẹ feel ṣó wà realistic ṣé bó ṣe máa ṣẹlẹ̀ rèé lójú ayé torí pé tá a bá ṣe báyìí àwọn tó ń wò wá wọ́n máa mọ̀ wípé nǹkan tá a ṣe yìí kò rí bẹ́ẹ̀ a máa jíròrò nípa ẹ̀ gbogbo wa wá agree pé ẹ jẹ́ ká ṣe báyìí but tá a bá mú báyìí náà work of fiction ni ó tún dáa you know tá a bá jọ fi òye tá a bá jọ fi yéra wọn à ṣe dáadáa ṣùgbọ́n pé èmi ni mo ní iṣẹ́ mi o èmi ni mo kọ sórí mi o nǹkan tí mo fẹ́ kó sọ gangan lélẹ̀ word for word àtẹ̀yẹ àbá ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí èèyàn mo fẹ́ sọ̀rọ̀ fún ara ti tèmi tí n bá kà kan tí n bá rí i pé ó kù díẹ̀ káàtó màá pe àkíyèsí olùdarí nítorí pé kí ni nígbà tá a bá ti wà lórí set báyìí olùdarí ni overall òun lọ̀gá gbogbo wa òun ni director a tún wá lè ní lines director lórí set tí yẹn bá wà á pè pé lines wá o èmi ò rò bóyá nǹkan tó ẹ̀kọ́ yìí ó right o past tense present tense past participle ẹ jẹ́ ká mọ èyí tá a fẹ́ lò ń bẹ̀ lóòótọ́ like I said kò ṣe gbogbo èèyàn ló mọ̀ nǹkan tán èmi náà lè wrong rí pé rárá o mama kíní yìí ó correct o báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ṣe mọ̀ tá bá ti jọ jíròrò bẹ́ẹ̀ à lè correct ara wa then fáwọn tó ń ṣe subtitle náà it still boils back to pé o ò mọ̀ nǹkan o ò ní béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ wàá kọ̀ lo discretion rẹ pé I think this is right wẹ́dẹ̀ kọ́ síbẹ̀ and you make a blunder tó jẹ́ pé gbogbo wa tá wà nínú fíìmù yẹn ló máa padà wá bá wí wípé lágbájá báyìí wà nínú fíìmù ó dẹ̀ wo tó kọrú nǹkan báyìí not knowing that iṣẹ́ mi ti tán lórí sẹ́ẹ̀tì èmi ti lọ́lé àwọn tó wà ní editing studio àwọn ló ní fọ́ọ̀tì yẹn tó bá jáde náà ni àwa náà ṣẹ̀ṣẹ̀ máa rí ohun tó gé síbẹ̀ so kò ń ṣe gbogbo wa náà la wà solely at fault ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ we are getting better ẹ fún wa lásìkò díẹ̀ sí ní máa rí gbogbo mistake yìí mọ́ gbogbo ẹ̀ máa da. pẹ̀lú mi nínú kulu náà ṣì ni àǹtí Tóyìn Aláùsá mo mọ̀ wípé ẹ̀ ń gbádùn wọn bẹ́yìn bó ṣe ń gbádùn tíì torí èmi gan gbádùn wọn níbi tẹ́mi gan wà ẹ̀rín yìí náà ni ohun tó tẹ̀ wá tí mo tẹ̀ tó fẹ́ tí mo tún wò pé bẹ́yìn ṣe láti mo mọ̀ pé eré sinimá eléyìnbó lẹ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni tí ó di wíwá yá nígbà tó yálẹ̀ bọ́ sí eré ti Yorùbá ṣé ǹjẹ́ ẹ tiẹ̀ ṣì ń ṣeré pẹ̀lú àwọn ti eléyìnbó. bẹ́ẹ̀ni mo ṣì ń ṣeré eléyìnbó nítorí pé freelance actor ni mí kò sẹ́ni tó pè mí tí mi ò ní lọ tí iná wa bá ti wọ̀. tó bá ti wọ̀ ọ̀rọ̀ owó yìí náà ni. ọ̀rọ̀ owó yìí náà ni kọ́lọ́run jẹ́ kí a ṣàṣeyege àṣeyọrí kówó dẹ̀ pé tówó bá ti pé kò sí wàhálà so mo ṣì ń ṣe eré òyìnbó dáadáa pàápàá tó bá ti pè mí tó bá dẹ̀ ti sọ̀rọ̀ mo ti lọ sí ìlọ́yànù bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká wá padà lọ sí Orísun tí mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni wípé nígbà tí táwọn èèyàn táwọn agbójúmọ̀ tá a mọ̀ dáadáa òun ni ẹgbẹ́ ANTP léyìí táwọn agbójúmọ̀ àmọ́ ní báyìí ṣé kìí ṣe wípé nísìn tó jẹ́ pa ti wá ní ẹgbẹ́ mìíràn léyìí ó ti kúrò lábẹ́ ANTP tó ti dá dúró táwọn pè yín ní TAMPAN èwo lẹ́yìn wà nínú ẹgbẹ́ méjèèjì. ọmọ ẹgbẹ́ TAMPAN ni mí and nǹkan tí èmi kàn máa sọ sí ọ̀rọ̀ yẹn ni wípé even ayéta wà nú èyí ó involve mi gbogbo nǹkan máa ẹ̀yà mi ní Yorùbá ó máa ó ń yí kódà kí nǹkan yí sí rere fún wa ó yí débẹ̀ náà ni àwọn aṣíwájú wa náà tó wà ní TAMPAN àwọn náà ti lọ ṣe olùdarí ANTP wọ́n kọ́ decide pé it's time láti reform láti renew kí nǹkan tún gbòòrò sí kán tún wá ṣe níṣe wípé ó máa lè ní àǹfààní tí àwọn ọmọ ẹgbẹ́ tó máa jẹ
tó máa fi mọ̀ wípé a wà ní abẹ́ ẹgbẹ́ TAMPAN. Sense of belonging. There's care, the sense of belonging. I mean, it's the best for us. Agaga, our new generation theatre practitioners. Nítorí pé àwọn tó dá ẹgbẹ́ TAMPAN sílẹ̀, mo nígbàgbọ́ wípé wọ́n ro ọjọ́ ọ̀la ńgbà táwọn ò bá sí mọ́. Àwọn tó ń bọ̀ lẹ́yìn kán lè lay foundation tó péye fún wọn tó lè máa tẹ̀lé. Ohun tó wá kàn báyìí ni wípé ẹ̀yin aráalé òun náà lè ń gbọ́ lẹ́nu àǹtí Tóyìn Aláùsá yìí torí wípé ní báyìí mo mọ̀ wípé ẹ̀yin náà máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ ilé tó ń jà rìnrìn látàrí bí à ń fi ipá bánilòpọ̀ à ń ṣe gbá ṣe yánmayànmá ṣùgbọ́n ohun tèmi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àǹtí Tóyìn òun ni wípé ta ló yẹ ká dẹ̀bi rù lórí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ à ń fipá bá obìnrin lò pọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń fipá bọ́kùnrin náà lò pọ̀ àmọ́ ó fẹ́ ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ lágbọ́n tàwọn ọkùnrin ju tàwọn obìnrin lọ torí wípé gbọmọgbọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta ààrẹ lè tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó bẹ́ẹ̀ a sì tún gbọ́ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn kódà méjì irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ìkan Lákínyẹlé àti kan ní apá ibìmíràn tó jẹ́ wípé ó dẹ̀ tàn káàkiri kí ni àwọn ta ni ó yẹ ká da ẹ̀bi rù lórí ọ̀rọ̀ à ń fipá bánilòpọ̀ pẹ̀lú àwọn ọmọbìnrin. ó sú mi o ọ̀rọ̀ tá mẹ́nubà yìí sú mi ọ̀rọ̀ tó ń kan mí ní tó ń bà mí lọ́kàn jẹ́ gidi gan ni nítorí bẹ́ẹ̀ ṣe béèrè ìbéèrè yìí sì yìn ó rú mi lójú ó ṣèṣọ́nà méjì. ẹ̀yà ẹ̀sán wo. ó ṣèṣọ́nà méjì kò yẹ kò tọ́ fọmọlúàbí lọ́kùnrin tàbí lóbìnrin láti fi ipá bá ẹnikẹ́ni lò pọ̀. Àjọṣepọ̀ ọkùnrin àti obìnrin nǹkan tí èèyàn ń sọ tó bá wọ̀ tí ó bá dẹ̀ ti wọ̀ kó ní kálukú ṣe kí ni kó máa lọ lọ ojú ọ̀run yìí ó tó yẹ fò láì farakanra obìnrin tiẹ̀ tún wá pọ̀ jaburata jù débi tí èèyàn kan máa ti wá sọ pé òun fẹ́ fi ipá bá ẹnìkan lò pọ̀ o ò tún wá bá fipá lò pọ̀ nìkan wàá tún pa àbí wàá tún ṣe níjàmbá wàá tún bá ojú jẹ́ wàá gun nígò wàá ṣe oríṣiríṣi gbogbo àwọn kíní ẹ̀mí èṣù lèmi kà sí. ẹ̀mí èṣù ni. ẹ̀mí èṣù ni mo kà sí ibi ti sọ̀kalẹ̀ wá jókòó sílé ayé. I stand to be corrected though but ní ọkàn ní ojú mi àti ní ìwọ̀nba òye kékeré tí mo ní nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ilé ayé yìí ẹ wò ẹ má jẹ́ ká tanra wa ibi ń gbé láàrin wa ibi ń gbé láàrin wa nítorí pé ẹ̀mí bí ẹ̀mí ìkà ló lè tèèyàn láti ó dá tábàtì ẹ̀ sọ tàwọn àgbàlagbà pé bóyá torí ó kọnu ìfẹ́ sí kò gbà kò wá justified àbí bóyá ó láìkí ẹ̀ ó ti ń lelelele kò gbà ó dá àwọn ọmọ kéékèèké ń kọ́ àwọn ọmọ tí wọ́n ì mọ̀ kankan tó ì tí ì mọ orúkọ ara wọn kí ni ká pè yẹn sí ibi ni o ibi ni mo kà á sí it's just pure evil and kọ́lọ̀ Elédùmarè kó gba àkóso ayé kọ́lọ̀ ń ṣàánú kíbinú Ọlọ́run kó má rò lé wa lórí ọ̀rọ̀ Ọlọ́run ní bíbélì mi mo bọ́ ṣe kọ́ sí ní Kòránù but ní bíbélì wọ́n ní tí òpin ayé bá ti fẹ́ dé tán ìjàmbá oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ wọ́n ní àwọn wòlíì èké oríṣiríṣi àwọn pásọ̀ èké oríṣiríṣi ló máa dìde wọ́n ní ogun oríṣiríṣi orílẹ̀-èdè káàkiri ogun wọ́n máa dìde síra àwọn ogun oríṣiríṣi wọ́n dẹ̀ ní wípé àwọn nǹkan tí yóò gbọ́ lóòótọ́ àríró ẹ̀rí lábẹ́ ọ̀run yìí irọ́ ni kò sí tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí tó tún wá ń ṣẹlẹ̀ yìí ó kà màmá ó gbẹnu tán ó dẹ́rù bà mí pé èèyàn bá ọmọ ọdún méjì ní lílòpọ̀ ọmọ oṣù mẹ́fà mi ò níbi kankan tí mo fẹ́ fi kọ́ sí ju wípé ibi ló ń ṣẹlẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí èṣù yà wá àmín àtọkùnrin àtobìnrin ká kóra wa níjànú ká rọra ṣe ìwọ obìnrin tó bá múra ní ìmúra tí ó tọ́ tó jẹ́ kí ẹ̀jẹ̀ ọkùnrin kó bẹ̀rẹ̀ sí ní ru tó gbéra tó bá wá lóyá tó àgàgà tó bá ti fi ọ̀kánjúwà
àti ojú kòkòrò tó ti fi gba nǹkan lọ́wọ́ wọn tó wá ní ó yàtọ̀ ní rárá ó ṣeé ṣe kó má gbọ́ rárá kí ẹ̀mí èṣù kó ṣe kí ni kó gbé wọn wọ̀ kí wọ́n fi ipá bá ẹ ní àjọṣepọ̀. Ìwọ ọkùnrin tó mọ̀ pé o lóbìnrin fẹ́ tó ti mọ̀ pé obìnrin tí mò ń wò yìí ó fẹ́ dà pé ìpáǹpá líle tiẹ̀ ó ju ti tèmi lọ tó tètè bẹ́sẹ̀ ẹ sọ̀rọ̀ tó wá di pé ọ̀rẹ́ mi lásán ni ọ̀rẹ́ mi lásán ni ọ̀rẹ́ mi lásán ni títí tó máa fi spike ọtí ẹ ọ̀rẹ́ mi lásán ni títí tó máa fi sọ kọ́kọ́rọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ọ̀rẹ́ mi lásán ni ní tó máa ṣẹlẹ̀ ká má máa fira wa sí ipò tí a fi nílé ní tá a fi nílé jàre tí nǹkan tó ń tà ń wí yìí tó bá padà ṣẹlẹ̀ ká má fira wa sí pé àgàgà wa obìnrin gangan ní Ọlọ́run dáríjì mí èmi máa ń sọ kankan pé obìnrin ìráyé wá ayé ìyàwó wà because gbogbo nǹkan wa pẹ̀lú ìrora ni bá máa bímọ ìrora ni nǹkan oṣù ìrora ni heartbreak obìnrin ló máa ké jù you know everything is just against us. a lè gbọ́ pé ìyàwó kan o ọkọ kan ò tó wá fọkọ míì ó ń ṣẹlẹ̀ bọ̀ ó rí ẹ̀ 0.00.1% ní kí pé obìnrin kan fẹ́ ọkọ méjì àmọ́ ọkùnrin ó lè fẹ́ ìyàwó mẹ́ta kó tún ní àlè mẹ́wàá ọmọ ní ọkùnrin da ẹkùn ọkọ ọmọ akínní so everything the odds are against us obìnrin the more reason tó fi jẹ́ pé àwọn obìnrin aláti ṣọ́ra ṣe aláti kóra wa níjànú aláti para wa mọ́ nǹkan tó o bá ní jẹ má fìrùn mú kò ń ṣe tó bá délẹ̀ tọ̀ la máa kígbe pé ó tún ti ṣẹlẹ̀ o wọ́n tún ti ṣe o ìwọ gan máa rìn ní bèbè ibi tí irú kan báyẹn máa ti ṣẹlẹ̀ kọ́lọ́hún dẹ̀ ṣe kíni kọ́lọ́hún ṣàánú ẹ̀yin ọkùnrin náà kọ́lọ́hún ṣàánú ní kọ́lọ́hún ṣàánú yín torí àmọ́ ohun tó dé lẹ́nujọ́ mẹ́ta yìí ó tiẹ̀ wá ó ti pọ̀ jù kọ́lọ́hún ṣàánú wa Ọlọ́run ló kún dá wa sáyà bẹ́ẹ̀ ni ó ní kájọ rò pọ̀ náà ni àwọn ohun tó wá ń ṣẹlẹ̀ yìí ó yanilẹ́nu. Ní pápápá tá à ń ṣe ní pápá ẹ wá wò kí ni ẹ̀yin rò wípé ó yẹ kó jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá wúrú wà tó gbẹnu tó kọ sísọ. Èmi ti sọ bí o mo dẹ̀ tún máa tún sọ lórí ètò yìí ẹ tún sọ. tí wọn ò báyìí tí ì fi àwọn èèyàn kan ṣe scapegoat àwọn èèyàn ò ní wẹwọ́lẹ̀ ọ̀rọ̀ pọ́n mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n charge wọn to court wọ́n ṣe kinní kan though mi ò nígbàgbọ́ nínú jungle justice ó sì dá kí wọ́n jẹ́ kí òfin kó ṣiṣẹ́ àmọ́ òfin yẹn náà ó yẹ kí wọ́n á fi lélẹ̀ wípé ìwọ tá a bá mú ṣe ni kó classify ẹ̀ àwọn tó bá lè ní ọkàn àti define ọmọ kékeré toddler I mean it's terrible toddler ọmọ ọdún méjì ọmọ ọdún márùn ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́sàn tẹ́ o bá lè ṣe kó fi pípa sí fún wọn tó bá pè ní kí ní ẹnì kejì wá ní kí ló ṣe àóbọ́mọ sùn ṣé àwọn lè gbà kó ṣe irú ẹ̀ fọmọ títí wọn àbí ẹni tó mọ̀ rí kó má tẹ̀ jọmọ kó jẹ́ ẹni tó mọ̀ rí pé bóyá ọmọ àbúrò àbí ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ ẹbí kan ṣé àwọn lè gbarú ẹ̀. It might be a severe punishment but something I mean if you cannot do the crime if you cannot do the time don't do the crime tó bá ti mọ̀ pé o fẹ́ kí wọ́n pa ẹ́ lójijì ìwọ náà máa ń ṣe nǹkan tó máa fi ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ lójijì kó o ti pa àwọn ọmọ yẹn sáyé so if they can do that then let there be a terrible a death penalty fún àwọn tí wọ́n ń ṣe títí ọmọ kékeré yẹn tó bá ti wá jẹ́ àgbàlagbà náà ni tó jẹ́ pé without the person's consent ó fi ipá bá lò pọ̀ ẹ̀wọ̀n yẹn kó jẹ́ ẹ̀wọ̀n gbọ̀rọ̀gbọ̀rọ̀ bó jẹ́ life imprisonment nìkan fún wọn that way tó bá ti mọ̀ pé tó bá mú ẹ pẹ́rẹ́ that's the end of your freedom ẹ rí pé àwọn èèyàn wọ́n máa kóra wọn ní ìjánu ọkàn wọn ò kàn ní yọ ọ̀nà tí má ṣe ta ló máa mú mi ẹ̀mí ta ló máa mú mi lọ́ máa fi ń ṣe nǹkan nílùú yìí tó bá mú mi màá san rìbá màá yọra mi màá jáde wọ́n ti mọ̀ pé bó ṣe ń lọ nìyẹn so wọ́n mọ̀ pé godfather kan ṣá o àbí mọ̀lẹ́bí kan tó lówó kan ṣá o wọ́n ṣàwá gba béèlì mi wọn ò ní jẹ́ kí ọ̀tá ara wọn kú síbẹ̀
ṣùgbọ́n tó òfin bá ti múlẹ̀ ṣinṣin wípé tó o bá ṣe tọwọ́ ìjọba bá lè bá ẹ pẹ́rẹ́ nǹkan báyìí ló máa ṣe fún àwọn kan ní kọ́ castrate wọn mi ò mind. Yes, because you are not useful to humanity, you are more or less like an animal. Ìwọ tó bá lè ṣerú kan bẹ́ẹ̀ yẹn ẹrun ọkọ ni ẹ náà. So kọ́ kúkú sọ ẹ́ dẹni kan sọ ẹ́ di ẹni tí ò lè tí ò useful fún human mọ́ kó má wà useful because I mean it's terrible. Ẹ wo ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu àǹtí Tóyìn Aláùsá lórí àfipábánilòpọ̀. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà torí tá bá wá padà dé ẹ má gbàgbé wípé àìnígàn ni àyájọ́ ti ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Tá bá wá padà dé á tún wá sọ̀rọ̀ lórí ìṣèjọba àwarawa lórí ètò àjọrò. Ẹ má gbé kúrò, à ń bọ̀ náà. Ẹ káàbọ̀ padà sórí ètò àjọrò. Èmi náà ṣì ni mo ṣe wà lórí nínú kulu bí èmi àti àǹtí mi Tóyìn Aláùsá. Àwa náà láṣẹjọ wà nínú kulu Kilarigbo Live TV tá a ṣe kí ni tájọ́ ń dọ̀wẹ́kẹ̀ tájọ́ ń ṣeré tá à ń rọ bí ẹdun tá à ń dàn bí òwe ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé èyí náà ni àyájọ́ ọjọ́ eléyìí tí à ń ṣe ayẹyẹ ti democracy ìyún ìṣèjọba ti àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí bó tilẹ̀ jẹ́ wípé ìṣèjọba eléyìí tí à ń lò yìí a lọ gbà wá látọ̀dọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun ni ṣùgbọ́n ká wá wò dáadáa ìjẹ́ bí wọ́n ṣe ń ṣe democracy ní àwọn ìlú tí a mọ̀ tí ó jẹ́ wípé gbogbo nǹkan dẹ̀ ń lọ tó dẹ̀ ń dùn tí gbogbo nǹkan sí ṣé a lè sọ wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí látìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìṣèjọba ti democracy nù ìṣèjọba àwarawa láti ọdún 1999 títí di àsìkò tá a wà yìí ojú ṣé ó mú yányán ṣó mú yes. Lọ́dọ̀ tèmi mo fẹ́ lè sọ wípé ṣẹ̀tẹ̀ rí ìlú wa Nàìjíríà yìí kọ́ lóun bá wa gbàkóso. Àmín. A ní a wà ní democracy. Kí ló wá dé tí ó fi jẹ́ pé téèyàn bá sọ̀rọ̀ tí rìpọ́tà kan bá sọ̀rọ̀ àbí tí blogger kan bá sọ̀rọ̀ ẹni kan lọ gbé àbí tí èèyàn kan bá tweet nǹkan kan lórí ẹ̀rọ ayélujára Twitter wọ́n á ní ó bú gọ́vnà kan lágbájá báyìí wọ́n wá o kí ló ṣe ó sọ̀rọ̀ síjọba. Mo ṣe bọ́ ní democracy àwa la ní fúnra wa fún àǹfààní ara wa pé tabari nǹkan tó rú wa lójú a ní àǹfààní àti lè ṣe kíni sọ̀rọ̀ ó ṣe wá jẹ́ pé àti sọ̀rọ̀ ti wá di ẹ̀ṣẹ̀ téèyàn máa sọ̀rọ̀ tó máa wá lọ gbéyàn tó fi di pé àwọn èèyàn ń kóra wọn ń jànú má jẹ́ ń sọ̀rọ̀ mi lè jẹ́ kó wá gbé mi o you know so ó dà pé ó ṣùkù díẹ̀ káàtó ní apá yẹn then apá kejì ni wípé ẹ wò àwọn ìjọba wa wọ́n lè ṣe dáadáa jù báyìí lọ. Kí wá ló wá dé. Wọ́n lè ṣe dáadáa jù báyìí lọ nítorí pé kí ni ohun tó fi ń rú wa lójú tó fi ń jẹ́ kó dàbẹ́ ni pé ọ̀rọ̀ ìlú yìí gan kò fẹ́ tójú yé èèyàn mọ́ àwọn lọ́mọ̀ ní òkè lọ́dọ̀ títí wọ́n bẹ̀ yẹn ní ibi tó ti ń ṣe ètò ìjọba ó ní àwọn nǹkan kan tó ń lọ bẹ̀ náà tí ò bójú mu tá a dẹ̀ lè sọ̀rọ̀ nítorí pé tá a bá sọ̀rọ̀ nǹkan Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wá dọ̀rọ̀ délé igi wa so gbogbo àwọn nǹkan yẹn ó fẹ́ dà pé democracy wa àìtí kò ìmúyányán tó kò ìta sánsán ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ káàtó. lẹ́nu lọ́lọ́ ìtẹ̀níwé àwọn ilé ìgbìmọ̀ asòfin ní ààrẹ Muhammadu Buhari buwọ́lu owó tùlù wípé kó fi ṣe àtúnṣe fún sí ilé ìgbìmọ̀ asòfin àwọn èèyàn tẹ̀ wá ń béèrè pé ṣé ilé ìgbìmọ̀ asòfin fẹ́ wo ní náà ṣe ná adúrú owó báwọn àbí ojú wo lẹ́yìn tún fi wò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ara tí mò ń sọ náà nìyẹn wípé nǹkan tó ń ṣe fún wa wọn ò mójútó ọ̀rọ̀ ìlú àti àwọn aráàlú tó ó fẹ́ dàbẹ́ ní wípé ara wọn nìkan ni wọ́n ń tọ́jú ni wọ́n ń mójútó àlàáfíà tiwọn nìkan ló ń wò nǹkan ò rọ́gbọ́n nílùú yìí o àwọn mẹ̀kúnnù àwọn tó wà ní ìsàlẹ̀ téèyàn bá jáde téèyàn bá fara nù wọn téèyàn lọ sáàárín wọn ojú èèyàn á rí tó etí èèyàn á gbọ́ tó a dẹ̀ níjọba a dẹ̀ la lówó nílùú yìí a dẹ̀ ẹ wò ó bọ̀dá mi kọ́nà kó bá jẹ́ kí ọ̀rọ̀ democracy yìí kó sàn wá sí rè o kó sàn wá sí rè nítorí pé kò ìrìnlẹ̀ dáadáa rárá kò ìrìnlẹ̀. nínú ìwòye tí kí wọ́n lẹ́yìn wá rò wípé
ká sọ wípé ẹ tiẹ̀ gba àwọn ìjọba náà nímọ̀ràn àwọn nǹkan wo lè tó lérò pé wọ́n tiẹ̀ lè máa ṣe àbáwọn nǹkan wo lérò wípé bóyá wọn ò tiẹ̀ wò lọ ọbẹ̀ tó ṣeé ṣe wípé tẹ́yìn bá tiẹ̀ wá sọ báyìí ó ṣeé ṣe kí wọ́n tún rí kan gbọ́ bóyá tiẹ̀ wọ́n lè rí ohun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ṣe ti ẹ̀rí mi gẹ́gẹ́ bí èèyàn kan èmi máa fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ìjọba torí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn ohun tí ò yé wa ó pọ̀ jù kan tó yé wa lọ tó ò bá tí ì darapọ̀ mọ́ wọn kó wọ àárín wọn kó o fojú ara ẹ rí bó ṣe ń lọ ó máa dàbẹ́ ní pé àní-àní ni èèyàn ń sọ ṣùgbọ́n nǹkan tá à ń rí kà ní social media ní pépà tá à ń gbọ́ ní news ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì wa máa ń kan mí ní minú nígbà míì wọ́n máa ń náwó lé àwọn nǹkan tí kò tọ́ àwọn èyí tó dẹ̀ yẹ kó náwó lé wọn kówó sí àwọn rural àwọn undeveloped areas kan ṣì wà tó jẹ́ wípé tó bá lè ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ ayé wọn á da an average Nigerian ó jẹ́ èèyàn tí ó máa ń ṣiṣẹ́ takuntakun ó lákíkanjú òun ló ṣe máa ń sọ pé tẹ́ bá mú ọmọ Nàìjíríà kan kúrò ní ìlú yìí tẹ́ ẹ mú lọ sáláwọ̀ funfun ó máa ṣe dáadáa nítorí pé kí ni wọ́n ti ní ẹ̀mí survivor láti ṣiṣẹ́ yẹn ó ti wà lára wa sílẹ̀ kí ló wá ń dá wa dúró tí ò jẹ́ kí ìlú wa kó tòrò kí ìlú wa dùn bí ìlú òyìnbó àná tó dá transportation system wa dóò wọ́n ń gbìyànjú díẹ̀ o ṣùgbọ́n ó sì kù díẹ̀ káàtó kọ́ máa fi 2 naira ṣe nǹkan kọ́ máa ní 200 naira lọ fi ṣe yẹn ó pẹ̀lú ohun tó ń dà wá láàmú torí pé 200 naira tẹ́lẹ̀ fi ṣe yẹn tẹ́ ẹ bá fi sínú nǹkan míì gbogbo ẹ̀ máa dá ní létòlétò máa dá sí ni èyí tẹ́ tiẹ̀ wá sọ pé 20 naira lẹ́ wá fi ṣe yẹn náà tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ̀ rí pé iṣẹ́ yẹn béèyàn bá lo 15 naira á ṣe tán kò tẹ̀ tún ṣe 20 naira so ṣe mọ̀ ọ̀nà kíkówó jẹ yìí náà kọ́ máa rọra tó bá rọra nǹkan tó ń ná yẹn tó ń ná yàfùnyàfùn kiri yẹn wọ́n á fi túlù yìí ṣe ìlú yà á dẹ̀ àwọn tó wà ní ìlú aláwọ̀ funfun gan wọ́n á fẹ́ padà wálé kí ló dé táwọn èèyàn wọ̀ fẹ́ padà wálé nítorí pé ìlú òtòrò ni hospital àní kò tó èyí tó wà náà ẹ̀rọ iṣẹ́ àwọn kí ló ti ń pè àwọn machines wọn tó ń lò ní up to date machines àwọn èyí tó dẹ̀ wà up to date ta ní owó ẹ̀ ti pọ̀ jù mẹ̀kúnnù ò lè lọ ṣe rí pé gbogbo ọ̀nà ní kíní yẹn fi wà against wa but tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe àwọn standard hospitals tó jẹ́ pé lóòótọ́ ò lówó mẹ̀kúnnù ní ṣùgbọ́n wọ́n fẹ́ preserve life ẹ̀ kó má bàa kú so that wàá lè gbégbé ilé ayé tó rọrùn wàá lè tọ́jú àwọn ọmọ wọ́n á ṣe àwọn good hospitals ètò hospital tó péye education wọ́n á jẹ́ kó péye ẹni tó bá fẹ́ rán ọmọ lọ léèwé sí private school ló máa lọ ó wọ́n ṣùgbọ́n tí àwọn government schools yẹn náà tó bá jẹ́ kó wà in a way tó jẹ́ pé ó máa rọrùn fáwọn òbí tí wọn ò fi bẹ́ẹ̀ ní tó dẹ̀ fẹ́ káwọn ọmọ wọn kàwé dáadáa ṣe mọ̀ tó bá ṣe gbogbo àwọn ètò yìí sílẹ̀ inú àwọn aráàlú á dùn tó bá lè ṣe gbogbo àwọn kinní tá a sọ yìí àgàgà iná ṣẹ́rí iná yẹn tí iná bá tá bá ní constant power supply nílùú yìí ẹ̀ rí wípé àwọn small scale businesses yẹn wọ́n máa thrive. kódà bá a ṣe wà nínú kulu wa ń bì ní kí la rí gbọ́ ẹ̀rọ àkùkù amúnáwá òun náà la tún tàn ẹ̀rọ alùpùpù ní tẹ́ẹ̀dẹ̀ máa repo sí tá a sì mọ orí àrèpo èèlò wà ní owó ojú iṣẹ́ tí company gan ń rí nǹkan tí àwọn companies yìí ṣe fold up nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín àfikún náà ń ṣàánú wa ẹ̀ ń gbìyànjú o ṣùgbọ́n ẹ lè bá wa ṣe dáadáa jù báyìí lọ kí ìlú kó lè tòrò kó lè rọrùn fáwọn aráàlú. ẹ ṣé púpọ̀ àǹtí mi Tóyìn Aláùsá ẹ kú ti sọ ti yín mo dẹ̀ mọ̀ pé àwọn náà ti gbọ́ nílé. a wà nírú jù báyìí lọ lórí ètò wa ètò yín àjọrò bó tilẹ̀ jẹ́ wípé ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún ìyẹn ṣe kí ni ó stubborn ìyẹn stubborn gan-an torí a ti wà níbí látàárọ̀ àti ṣe atótónu lóríṣiríṣi láti rí wípé ohun gbogbo dùn gbọ́gbọ́n dẹ̀ kan sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè
ọba tí ó tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti tún wà lórí ètò àjọrò lẹ́ni pẹ̀lú èmi àti àtàlejò orí àjọ gbéra wọlé. Olólùfẹ́ yín náà ni mo jẹ́. Olólùfẹ́ mi náà ni. Ẹ wo ó ti dùn gbọ́gbọ́n ti kán sí i náà nìyẹn ẹ̀yin tèmi. Ẹ má gbàgbé wípé ẹ lè lọ sórí ẹ̀rọ ayélujára wa ẹ̀yin YouTube channel wa ẹ ṣàtọ̀ ti tẹ subscribe button yẹn ẹ bá ti tẹ̀ síbẹ̀ gbogbo àwọn ètò wa ọ̀kan òjọ̀kan ètò tá à ń gbé jáde lórí Kí la rí gbọ́ òun náà lẹ́ẹ̀ máa ṣe kíni lẹ́ẹ̀ máa rí wò lọ́fẹ̀ẹ́ lófò torí pé kíni àwọn ò ní gbowó lọ́wọ́ yín o lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa lọ́fẹ̀ẹ́ náà sì làwa náà ṣe kíni làkúkú ń gbé wá fún yín ẹ bá mi kí àwọn ará lé kí pé ó dàbọ̀. Ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin aráalé èmi gbádùn ara mi lórí ètò yìí mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ̀yin náà gbádùn gbogbo àsìkò tí ẹ bá wa lò pọ̀ ojú tẹ fi ń wò wọ́ọ̀lù fọ́lẹ̀ nǹkan sí o ilé yín á tòrò ọ̀nà yín á dùn ní agbára Ọlọ́run àní wàràwàtì ẹ ṣeun mo dúpẹ́ ó dàbọ̀. Ó yá abátúgbé àánú títí gbà táàtù máa pàdé lórí àkọ́tún ètò àjọrò lórí Kí la rí gbọ́ live èmi tí yín tòótọ́ AY Bello the Starboy presenter yín náà rí ẹ má lọ àtúnbọ̀ ó dàbọ̀.